penis captivus ó jẹ́ an abnormal contraction of vaginal wall a tún máa ń pè ní vaginismus in sexual studies sẹ́rí penis captivus yẹn òun ni wọ́n ń pè ní okay Mr. Prestige or is it Miss Prestige confirm thank you ma so òun náà ń pè ní vaginismus à ń pè ní penis captivus a situation mi ìfẹ́ máa pe táàmù jù ṣe mọ̀ pé platform yìí is a Yorùbá platform captivus yẹn o ní pé tí vaginal wall obìnrin Miss Wonder Mercy you're welcome ma tó bá wà abnormally contracted tó contrast tó wá hold the penis tó hold okó tí ò lè withdraw mọ́ òun náà pè ní vaginismus tàbí penis captivus irú nǹkan bẹ́ẹ̀ yẹn is an abnormality lára obìnrin ara obìnrin ni kíní yẹn ti wáyé àwọn obìnrin míì wà tó pé lákìrìbùtò ni wọ́n tí wọ́n lójú ara tó wọn common pé wọ́n exist ṣóyé wa so bẹ́ẹ̀ náà ni àwọn míì wà tí wọ́n ní vaginismus tó jẹ́ pé tókùnrin bá ti penetrate sí wọn lára ojú ara wọn máa capture okó yẹn ní bí ìgbà tí takú tó bá ní takú bá mú eku tó bá kẹ́ takúlẹ̀ tó wá grip ẹ̀ so as the man is now trying to withdraw the more he is trying to withdraw the more he feels trapped inside that woman nígbà tí nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ nínú society wa especially àwọn Africa yìí wọ́n bá ní mágùn ní ó ti gan pọ̀ àwọn méjèèjì tilẹ̀ pọ̀ wọ́n wá gbé wọn sínú mọ́tò wọ́n wá máa embarrass wọn wọ́n wá fa ìtìjú fún wọn meanwhile that thing is not magun èmi ò ní òsì magun omi ní kò sóògùn but that thing is scientific it is vaginismus ara obìnrin yẹn ìní ló capture penis yẹn wọ́n pè ní abnormal contraction of vaginal wall that prevents withdrawal is an abnormality now tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ẹ rí wípé gbogbo àwọn obìnrin tí wọ́n padà máa jẹ́ victim of kinní yìí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tí wọ́n ní access sí good sex ni people that they don't have access to sex many of them might be maybe single mothers or people who have been abstaining for a long period of time tó wá ní kinní yẹn náà lára ṣóyè wà mí sọ pé gbogbo èèyàn tó bá abstaining ni yóò ní vaginismus o but anytime tí kinní yẹn bá ti ṣẹlẹ̀ nínú society wa ẹ má jẹ́ ká mọ̀ rí ní wípé kinní ni o èwo náà ń pè kinní ni o magun ni o igbá kan àwọn kan no kò kí ń ṣe magun vaginismus ni so tí ọkùnrin àbí obìnrin ẹ ṣeun sir Mr. Prestige tí ọkùnrin àbí obìnrin tí wọ́n bá rí bára wọn nírú situation bẹ́ẹ̀ yẹn nǹkan tí wọ́n ní wọ́n lè ṣe ni wípé wọ́n ní kán dúró ná ń bọ̀ wọ́n ní kí wọ́n wà níbẹ̀ tí ọkùnrin bá rí wípé òun ń dó obìnrin lọ́wọ́ okó òun ò wá lè jáde mọ́ ó ti trap sínú òbò yẹn wọ́n ní kó lie down sára obìnrin yẹn kó wá relax bẹ́ẹ̀ for as many minutes even tó bá jẹ́ hour gan kó ṣáà lie down kó jẹ́ kí penis yẹn kó flaccid tó bá flaccid fún rẹ̀ withdrawal yẹn ó máa ṣẹlẹ̀ easily kó jẹ́ kókó yẹn rọ̀ sínú òbò yẹn kó tó wá ó máa jáde fúnra ẹ̀ wípé ṣùgbọ́n the more you are trying to now withdraw the more you feel trapped the more you are trying to withdraw the more you feel trapped before you know it they will now shout out. They will now start embarrassing themselves and give themselves social embarrassment and disgrace and shame. Meanwhile, it is not magun, it is vaginismus. Gbogbo nǹkan tá mọ́ spiritualize irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀. There is no mystery anywhere, there is only ignorance. So we call it penis captivus or vaginismus. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì tó máa ti abstain from sex for a very long time. Ó lè lead to vaginismus. So that is it. Money don't stress because if you are not soft it won't withdraw so both should relax as I explain here. Then the third question níbi caption mi mo ní answer to some question àwọn kan sọ̀rọ̀ nípa retirement age there is no retirement age for sex kò sí throughout ìwé àtọ́jú ìwé àtẹ̀yìn ìwé kéyìn ó kàwé kó kápá límọ̀ kò síbi tí ìmọ̀ sáyẹ́ǹsì ti sọ pé téèyàn bá ti tó èjì ó ti retire there is no retirement age for sex téèyàn ó fi pé 100 years tí Ọlọ́run bá fúnyàn lórí ọ̀fẹ́ ó sì máa dóko ọkùnrin á fi pé 100 years tí Ọlọ́run bá fún lórí ọ̀fẹ́ ó sì máa dóòbò kò sí retirement age torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní excuse yẹn wá láwọn ti dàgbà especially àwọn obìnrin tó ti pé bí 60 65 70 ìgbà yẹn gan tẹ́ ẹ̀ ṣe nǹkan oṣù mọ́ yẹn gan ìgbà yẹn lẹ ní ìdókójù because menstruation ò sí mọ́
kò sí pé bóyá watery pé kí ojú ara wet mọ́, kò sí gbogbo yẹn mọ́. So bẹ́ẹ̀ bá ṣe ń dókó sperm cell tẹ́ bá ń receive ló máa rejuvenate vaginal wall, ó lọ máa help bladder. Ìlà àwọn arúgbó mi ṣe máa ń tọ̀ sára, wọ́n á rẹ́rìn díẹ̀ báyìí wọ́n á ti tọ̀ sára because bladder wọn ṣe mọ̀ wípé at old age, nígbà tá a sọ̀rọ̀ nípa sex during perimenopause and menopause, a sọ wípé tí old age bá ti setting, vaginal wall máa ń lose elasticity ẹ̀, awẹ́ labial majority àti labial majority yẹn á release ara, á dẹ̀rálẹ̀, kò ní lè ní because collagen ti reduce, kò ní mú pápá mọ́. So bó ṣe lose elasticity ẹ̀ tó dẹ̀rálẹ̀ yẹn nísìnyí, orgasm ló máa ran àwọn awẹ́ méjì yẹn lọ́wọ́ láti lè dúró, láti lè hold ara wọn nísìnyí. Orgasm sì rèé, you can only achieve it when you do sex. Then bladder tó ń control ìtọ̀ náà, wọ́n ní contraction of the orgasm ó máa ń jẹ́ kí wọ́ọ̀lù ara àti bladder kan wà strong. So ó máa control bladder yín tẹ́ bá darúgbó tẹ́ ń dóko, ó máa help ara yín ni, ó máa rejuvenate vaginal wall yín, á tún ràn yín lọ́wọ́ gbogbo ẹ̀gbẹ́ dídùn kan ní grandma kan ẹsẹ̀ ń dùn, waist ń dùn, grandma ní orúnkún á máa dùn wọ́n, àìdókó déédéé ni. When you are doing sex at old age, it will help your muscle and your bone, á ń fún yín ní strength. Ṣóyé wa, so at the age of 50, 60, 70 and above yẹn, ìgbà yẹn though a mọ̀ wípé by nature sexual drive ti máa drop